Ẹ káàbọ̀ sí ààfin ọba olóríire onínúure kábíyèsí ọba Ọlátúndé Fàlàbí Akire tìlú Ìkirè ọlámbẹlú ìjẹta Ọlọ́run ọba jẹ́ kí ọba ọpẹ́ o. Afẹ́ Akire tìlú Ìkirè láwà yìí níbi tí a ti bá wọn dáwọ́ ìdùnnú ọgbọ̀n ọdún lórí àpèrè àwọn baba ńlá wọn tí wọ́n ti ń ṣe àkóso tí Elédùmarè ti yàn wọ́n tí Ọlọ́run ti yàn wọ́n tó ti gbé wọn sórí ìtẹ́ àwọn baba ńlá wọn. Kábíyèsí ọba Ọlátúndé Fàlàbí ọlámbẹlú ìkẹta Akire tìlú Ìkirè bàbá tó sọ wípé lásìkò tiwọn ẹyẹ ń ké bí ẹyẹ eku ń ké bí eku ọmọ èèyàn sì ń fọ bí ọmọ ènìyàn. Àwọn iṣẹ́ rere àwọn iléeṣẹ́ àwọn iléèwé tọ́jà iléèwé gíga wọ́n lè wọ ìlú Ìkirè wá lásìkò tiwọn ọmọ ń di igbákejì gómìnà ó di sẹ́nẹ́tọ̀ ó di ọmọdé ìgbìmọ̀ asòfin tàbújá ti ìpínlẹ̀. Àwọn ọmọ ìlú Ìkirè wọ́n ń ṣe rere lásìkò ọba Ọlátúndé Fàlàbí làwọn bá wọn dáwọ́ ìdùnnú pé wọ́n kú oríire o fún ti ayẹyẹ ọgbọ̀n ọdún lórí àpèrè àwọn baba ńlá wọn. Kọ́lọ̀ jẹ́ kí bàbá wa kábíyèsí Akire tìlú Ìkirè ọba Ọlátúndé Fàlàbí ọlámbẹlú ìkẹta kí wọ́n pẹ́ sí pẹ́ kí wọ́n dàgbà bí ará òwúrọ̀ kẹ́sì ọba wọ́n jẹ púpẹ́ o kí lè tẹ̀lé ogún gbogbo jọ kìnìún. Kábíyèsí ẹ kú oríire o. Ìkíni yìí wá láti ìkànnì Káríayé RadioTv lábẹ́ aláṣà wa ọmọọba ìlú Akérèmí ọ̀gbọ́n lọ̀rọ̀.